ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òjò. Olúwàbùkọ́lá ayakú tẹ̀mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mìmí Lénìí. Lórí ètò Kò Sí Mìmí Lénìí, ẹ dìjú ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, a fi ògo yín àti ọlá forúkọ yín, a dúpẹ́ fún ojú rere àti àánú tí a rí gbà, a dúpẹ́ fún ìpamọ́ àti ààbò yín, a dúpẹ́ nítorí pé ẹ kò fi wá sílẹ̀, a dúpẹ́ nítorí pé ẹ ń jẹ́ èmi nínú ayé wa. Ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mú, ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí, ẹ gbọpẹ́ wa, ẹ gbà yín wá. Ètò náà tí a ó máa gbọ́ lẹ́yìn tó bá ti ń gbé tọ̀tọ̀ wa lẹ́, má jẹ́ kó gba tòsí jáde, kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, àti pé ní ọjọ́ ìkẹyìn kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kí ni ohun tí a fẹ́ gbéyẹ̀wò lénìí? Kókó ọ̀rọ̀ tí a fẹ́ gbéyẹ̀wò lénìí ni ó sọ wípé ìgbèkùn. A ó mú bíbélì kíkà wa nínú ìwé Genesis orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkọkànlá títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìwé Genesis orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkọkànlá títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún, tí ó kà báyìí pé wọ́n sì kó gbogbo ẹrù Sódómù òun Gòmárà àti gbogbo oúnjẹ wọn, wọ́n sì bá tiwọn lọ. Wọ́n sì mú Lọ́ọ̀tì ọmọ arákùnrin Ábúráhámù tí ń gbé Sódómù, wọ́n sì kó ẹrù rẹ̀, wọ́n sì lọ. Ẹnìkan tí ó sá àsálà dé, ó sì rò fún Ábúráhámù. Hébérù ni òun sàtẹ̀dó ní igbó Márè ará Hámórì, arákùnrin Ẹ́skólì àti arákùnrin Ánérì. Àwọn wọ̀nyí ni ó ń bá Ábúráhámù ṣe pọ̀. Nígbà tí Ábúráhámù gbọ́ pé a di arákùnrin òun ní ìgbèkùn, ó kó àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ tí òun ti kọ́ bí a ti ní ilẹ̀ rẹ̀ jáde, ọ̀rìndínrínnínwó ènìyàn ó dín méjì, ó sì mú wọn dání, ó sì pín ara rẹ̀ òun pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀. Wọ́n sì lọ ní òru, ó sì kọlù wọ́n, ó sì lépa wọn dé Óbà tí ó wà ní apá òsì Dámásìkù. Ó sì gba gbogbo ẹrù náà padà. Ó sì gba Lọ́ọ̀tì arákùnrin rẹ̀ padà pẹ̀lú, àti ẹrù rẹ̀, àti àwọn ọmọbìnrin rẹ̀, àti àwọn ènìyàn. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Kí ni ohun tí mo ní a fẹ́ gbéyẹ̀wò lénìí? Ohun tí a fẹ́ gbéyẹ̀wò ni ìgbèkùn. Ìgbèkùn jẹ́ ohun tí ó burú jáì, tí kò dára kí ènìyàn kí ó máa wà nínú rẹ̀. Ẹni tí ó bá wà nínú ìgbèkùn, ó máa ń ṣòro púpọ̀ fún un láti gba ara rẹ̀ sílẹ̀. Ẹni tí ó bá wà nínú ìgbèkùn, ó nílò alàgàtà, ó nílò ẹni tó máa intercede fún, bí àṣà olóyìnbó wá ní intercede. Ó nílò ẹni tó máa intercede fún ẹni tó bá wà nínú ìgbèkùn. Ìgbèkùn sì pé oríṣiríṣi. Ìgbèkùn àìrọ́mọbí wà, ìgbèkùn àìsàn wà, ìgbèkùn ìdààmú wà, ìgbèkùn ìṣẹ́ wà, ìgbèkùn ìyà wà, àti bẹ́ẹ̀ lọ. Ìgbèkùn, Ọlọ́run ò ní jẹ́ kí ayé kó fi wá sínú ìgbèkùn lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé Genesis ni, a rí wípé Lọ́ọ̀tì wọn kò ní ìgbèkùn nítorí òun gbé ní Sódómù àti Gòmórà. Àwọn tí ó wá sí Sódómù àti Gòmórà wọ́n sì kó Lọ́ọ̀tì àti ẹbí rẹ̀ àti ohun tí ó ní, wọ́n kó wọn ní ìgbèkùn. Ẹnìkan ló wá lọ ṣòfófó fún Ábúráhámù pé Ábúráhámù, arákùnrin Lọ́ọ̀tì ọ̀rẹ́ ẹ o, arákùnrin Lọ́ọ̀tì ará ilé ẹ o, wọ́n ti kó ní ìgbèkùn o. Ní Ábúráhámù náà bá pakítí mọ́ra, ló bá kó àwọn ènìyàn rẹ̀ jọ pé ó yá, ẹ jẹ́ á lọ gba Lọ́ọ̀tì arákùnrin mi sílẹ̀. Bódógún, bódìjà, ìgbèkùn. Bí Ábúráhámù ṣe jípá kámọ́ra nìyẹn, wọ́n lọ o. Ọlọ́run sì fún wọn ṣe, wọ́n gba Lọ́ọ̀tì sílẹ̀ nínú ìgbèkùn tí a ti kó. Bákan náà ni ó ṣẹlẹ̀ nínú ìwé Sámúẹ́lì kínní orí 30, tabaka láti ẹsẹ̀ 5 lọ sísàlẹ̀. A rí nígbà tí àwọn kan wá kó aya, ọmọ, ìdílé, ẹbí Dáfídì, wọ́n kó wọn ní ìgbèkùn, wọ́n kó wọn sá lọ. Dáfídì lọ kó àwọn kan ní ìgbèkùn, kóhun tó padà dé, wọ́n ti kó gbogbo ohun tó ní, wọ́n ti kó ní ìgbèkùn. Ìgbèkùn jẹ́ ohun tó burú jáì, tí kò yẹ kí ènìyàn kí ó máa wà nínú rẹ̀. Nítorí ọ̀pọ̀ ìgbà àwọn tí ó bá wà nínú ìgbèkùn, kódà iyè wọn máa ń ra nígbà míì wọn kì í ní agbára láti jà fúnra wọn àbí láti gbára wọn sílẹ̀. Nítorí ìdí èyí, ẹnikẹ́ni tó bá wà nínú ìgbèkùn, ó nílò làgàtà, ó nílò ẹni ẹ̀kẹta tó máa lè dá sí, tá lè gbá jáde nínú ìgbèkùn yẹn. Gẹ́gẹ́ bí ó ti ṣẹlẹ̀ sí Lọ́ọ̀tì wà nínú ìgbèkùn, Lọ́ọ̀tì ò lè gbára rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n Ábúráhámù dìde bí làgàtà, ó gba Lọ́ọ̀tì sílẹ̀. Bẹ́ẹ̀ náà ni nígbà tí a kó àwọn ìyàwó Dáfídì
tá a kó wọn lẹ́rú tá a kó wọn ní ìgbèkùn Dáfídì ni ó dìde tó ṣakitiyan tí ó lọ gbà wọ́n sílẹ̀. Fún ìdí èyí ẹnikẹ́ni tó bá wà nínú ìgbèkùn tó bá jẹ́ ẹni tó súnmọ́ sàkání wa àwa tí a súnmọ́ gangan àwa la máa pa kítí mọ́ra tá a máa dìde fúyà láti yọ nínú ìgbèkùn. Fún àpẹẹrẹ ẹni tó bá wà nínú ìgbèkùn ọtí mímu ó nílò làgàtà tó máa fẹ̀mí gbàdúrà fún ó máa fẹ̀mí gbàdúrà fún wàá sì máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ kí ó lè kúrò nínú ìgbèkùn tí ó wà. Àwọn tó bá wà nínú ìgbèkùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọn kì í lè gba ara wọn sílẹ̀ wọ́n nílò làgàtà tó máa intercede fún wọn tí wọ́n á fi lè bọ́ kúrò nínú ìgbèkùn. Mo ti sọ fún wa wípé ìgbèkùn ọtí mímu kan náà ni mo kọ́kọ́ sọ yẹn ìgbèkùn kan nìyẹn. Àwọn mìíràn lè mu ọtí lójú oorun wọ́n mu ọtí àmúyíra àmúbì wọ́n mu ọtí tó yẹ pé ńgbà tó bá máa dé ojú títì wọ́n á máa bá tírélà sọ̀rọ̀ pé ìwọ tírélà yìí mo ti máa ń yà fún ọ tipẹ́ lẹ́ẹ̀ni mi ò ní yà fún ọ. Ọ̀mùtí gbàgbé ìṣẹ́ ó da kèrègbè borí. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n nílò ẹnìkan tó máa bá wọn jà tó máa jà fún wọn tó máa gbàdúrà fún wọn tá sì máa fọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn. Ìgbèkùn kejì fún ẹlòmíràn tó bá wà nínú ìgbèkùn àìsàn pàápàá jùlọ ẹni tó bá wà nínú ìgbèkùn àìsàn ó nílò ẹni tó máa jà fún nítorí ẹni tó bá ń ṣàìsàn kò lè gba àdúrà kò lè gba àwẹ̀ nítorí ó ń ṣàìsàn ṣùgbọ́n àwọn tó bá súnmọ́ àwọn yẹn ló lè bá gba àwẹ̀ tí wọ́n lè bá gbàdúrà tí wọ́n lè bá sọ̀rọ̀ wọ́n á sọ ẹ máa sọ̀rọ̀ fún pé àìsàn tí òun là kọjá yìí o kì í ṣe fún ti ikú o ṣùgbọ́n wàá yé ẹ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmọ́kànlé ọ̀rọ̀ ìmọ́kàndúró ẹ máa sọ fún kò ń ṣe pé kẹtù máa bá dákún àìsàn yẹn pé irú àìsàn tó ṣe èyí òun ló ṣe lágbájá tó jẹ́ pé kò pé láàrin oṣù mẹ́ta ló ti kú má sọ bẹ́ẹ̀ fún ẹ̀yin tẹ́ súnmọ́ gangan ẹ̀yin gangan lẹ máa bá sọ̀rọ̀ tó pàápàá jùlọ àwọn tó bá ní àìsàn kò gbóògùn tó bá súnmọ́ wa tó ní àìsàn kò gbóògùn ẹ má jà sá fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ní àìsàn kò gbóògùn yìí ló jẹ́ wípé nípa àìmọ̀kan ni wọ́n fi ṣe àgbákò àìsàn yìí. Ìgbà mìíràn àwọn gan tí wọ́n ní wọn mọ̀ pọ́n ni ṣùgbọ́n ìwọ tó súnmọ́ wọn ẹ má tún jẹ́ ká máa lé wọn ká ta wọ́n nù nítorí títa nù wọn gangan àti kó bá wọn àti pa wọ́n sára. Ẹ jẹ́ ká fi ìfẹ́ hàn fún wọn ká gbàdúrà fún wọn kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. A rí àwọn tó ní hepatitis B tọ́lọ́run wòsàn a rí àwọn tó ní HIV tọ́lọ́run wòsàn a ní àwọn tó ní sickle cell tọ́lọ́run wòsàn. Ǹjẹ́ o kọ́ àṣòro ṣe fún Ọlọ́run? Kò sí ohun tó ṣòro ṣe fún Ọlọ́run nítorí Ọlọ́run tá à ń sìn Ọlọ́run àwọn ara ni. Bó bá sì jẹ́ wípé ara ìkan nínú pààtì wọn ló ti bàjẹ́ Ọlọ́run àṣẹ̀dá ni ó lè ṣẹ̀dá pààtì míì tuntun sínú ayé wọn. A ṣáà ti rí pé a ti gbọ́ testimony ẹnìkan tí ò nílé ọmọ tó sì bímọ kò nílé ọmọ ó bímọ. Ọlọ́run ṣiṣẹ́ ìyanu rẹ̀. Àwa tá a súnmọ́ wọn ẹ jẹ́ ká máa fún wọn ní ìgboyà ẹ jẹ́ ká máa fún wọn ní ìgbáralé ìgbọ́kànlé. Mo sọ àwọn tó bá wà nínú ìgbèkùn àìsàn tó bá la wípé kí wọ́n lọ ṣiṣẹ́ abẹ ìwọ tó bá wà ní surroundings wọn ìwọ ni kó máa fún wọn ní ìgboyà máa sọ fún wọn wípé ẹ lọ ṣiṣẹ́ abẹ yìí o mò ń dúró dè yín o ẹ ń padà bọ̀ wá bá mi o máa sọ òdì ọ̀rọ̀ sí pé ẹnìkan ṣerú iṣẹ́ abẹ báyẹn bóyá ńgbà tó ní fibroid wọn wá ní kó wá ṣiṣẹ́ abẹ ìwọ wá sọ pé ìyá alágbájá ńgbà tó ṣiṣẹ́ abẹ ló kú àbí ńgbà tó ní eyes problem wọn ní kó wá ṣiṣẹ́ abẹ ìwọ tún wá ń bá a sọ pé ìyá bàbá àtàmẹ̀dò ìgbà tó lọ ṣe operation ojú ibẹ̀ ló gbà sọdá lọ máa sọrú nǹkan báyẹn sí wọn máa sọ̀rọ̀ tó máa mú wọn lọ́kàn le ìwọ fúnra rẹ máa gbàdúrà fún wọn nítorí ipò tí wọ́n wà yẹn ipò àìsàn yẹn wọn lè gbàdúrà nítorí pé ara ti kọ̀ wọn lè gba àwẹ̀ ara ti kọ̀ ṣùgbọ́n ìwọ tí o súnmọ́ wọn gan pàápàá jùlọ ìwọ ló máa gba àwẹ̀ tó máa gbàdúrà fún wọn tí wàá sì máa fi ọ̀rọ̀ Ọlọ́run tí wàá fi máa gbé wọn ró. Ẹni tó bá yàgàn náà ń gbà mìíràn ó máa sun tó bá ti sá sókè sá sísàlẹ̀ tí ò rójútùú sí ọ̀rọ̀ yẹn á sun á máa ké ṣùgbọ́n ìwọ tó súnmọ́ má tún fi ọ̀rọ̀ burúkú bàjẹ́ má fi ọ̀rọ̀ burúkú banú ẹ̀jẹ̀ má sọ fún pé àgàn ni ẹ ò lè bímọ rárá ẹ má jà ṣe bẹ́ẹ̀ pàápàá jùlọ àwa tí a jẹ́ ìyá ọkọ àwa ẹbí ọkọ ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ òdì sí ìyàwó àwọn ọmọ wa tí wọ́n ń wojú Olúwa. Ẹ jẹ́ ká máa fi ọkàn gbàdúrà fún wọn ká máa gbààwẹ̀ àti àdúrà ká máa fi tọrọ fún wọn pé kí Ọlọ́run kó ṣí wọn nínú kọ́lọ́run kó dá wọn lóhùn
ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ kò ń ṣe pé ká wá lọ sílé wọn ká wá lọ kó ẹrù ẹ̀ jáde pé ìwọ àgàn yìí akọ ìbẹ́pẹ ni ẹ́ kíní kan ìbẹ́pẹ ni ẹ́ ẹ sì mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà kì í ṣe obìnrin gangan náà ni ó máa ń ní ìṣòro àìrọ́mọ bí ìjù àwọn ọkùnrin mìíràn wà tó jẹ́ wípé ara wọn gangan ni só ti ń rùn ṣùgbọ́n àwọn ẹbí wọn ò ní fẹ́ mọ̀ obìnrin ló dáràn àwọn ló máa ń lọ sọ pé kó jáde nílé wọn kìnìkan kò yẹ kó rí bẹ́ẹ̀ àwa tá a súnmọ́ wọn àwa gangan ló yẹ ká máa gbàdúrà fún wọn àwa gangan ló yẹ ká máa fọ̀rọ̀ ọlọ́run bọ́ wọn ká máa sọ wípé kò sí ohun tó ṣòro ṣe fún ọlọ́run pé ọlọ́run tó wo ìyá Elizabeth tó fún lọ́mọ ọlọ́run tó dá Hánà lóhùn ó máa dá wọn lóhùn bákan náà àwọn tó bá wà nínú ìgbèkùn àìní ẹ má jẹ́ ká máa yọ̀ wọ́n ẹ má jẹ́ ká máa gàn wọ́n ẹ má jẹ́ ká máa gàn wọ́n ẹ jẹ́ gbàdúrà ká fi tọrọ fún wọn pé nínú àìní ẹ̀ yìí o ọlọ́run á yọ ọ́ jáde ọlọ́run á gbé ọ lọ́wọ́ sókè ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn tó wà nítòsí wa ọlọ́run á ṣàánú gbogbo wa ìgbèkùn kò ń ṣe ohun tó dáa o kò ń ṣe ohun tó dáa oníkálukú ló sì ní ìgbèkùn tó wà tó ń là kọjá oníkálukú ló ní ohun tó ń là kọjá ẹ má jẹ́ ká sọ̀rọ̀ búburú sí ara wa ẹ má jẹ́ ká máa yọ ẹni tó bá wà nínú ìdààmú àbí tó bá wà nínú ìgbèkùn ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ ọlọ́run gbé lọ́kàn ró pàápàá jùlọ ní ilé ọlọ́run ẹ má sọ pé àbẹ́ẹ̀rí ìyá tó ń lọ yẹn àìsàn báyìí ló máa ṣe má súnmọ́ o má jókòó tì o má bá sọ̀rọ̀ o má ṣe gbá o má ṣàwo pàápàá jùlọ àwa obìnrin nílé ọlọ́run á ṣàánú wa àwa ni a máa mọ ẹni tí nǹkan ṣe àwa la máa mọ ẹni tó ń la nǹkan báyìí kọjá àwa la máa rí nǹkan tó bá lẹ́yìn láta tó máa gbé ọ̀rọ̀ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ ilé ọlọ́run jẹ́ ibi tó yẹ kí bí ilé ìwòsàn nílé ọlọ́run tí oníkálukú ń lọbẹ̀ láti lọ gba ìwòsàn kò yẹ ká máa tọ́jú ara wa káàkiri pé lágbájá ní kiri kan báyìí tàmẹ̀dó ṣe nǹkan báyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run á ṣàánú fún wa nínú ìgbèkùn kí ìgbèkùn tí a lè ti bá ara wa ọlọ́run á yọ wá jáde lórúkọ Jésù nínú ìdààmú kí ìdààmú tí a lè ti bá ara wa ọlọ́run á gbà wá lórúkọ Jésù ẹ já sọ pé bàbá mi ìgbèkùn wo ló ń dúró dè mí lọ́jọ́ iwájú ọ̀run kọjá lọ́bẹ̀ kó fi rọrùn wọn ìgbèkùn kí ìgbèkùn tó ń dúró dè mí ní ọjọ́ iwájú ọ̀run kọjá lọ́bẹ̀ kó fi iná run wọn iná ẹ̀mí mímọ́ run ìgbèkùn dànù lórúkọ Jésù Olúwa wa àmín ẹ jẹ́ ká sọ fún ọlọ́run pé bàbá mi ìgbèkùn wo ni mo ti bá ara mi ọlọ́run fi àánú yọ mí jáde fún àánú gbà mí fi àánú gbà mí Olúwa bó ti gba Lọ́ọ̀tì nínú ìgbèkùn Olúwa fi àánú gbà mí nínú ìgbèkùn gbé mi jáde nínú ìgbèkùn tí mo ti lè bá ara mi Olúwa fi àánú gbà mí Olúwa fi àánú yọ mí jáde Olúwa fi àánú gbé mi jáde Olúwa fi àánú gbé mi jáde Olúwa fi àánú gbé mi jáde Jésù Olúwa wa àmín ẹ jẹ́ wá gbàdúrà fún àwọn tó yí wa ká tí wọ́n wà nínú ìgbèkùn ẹ jẹ́ sọ pé bàbá mi gbogbo àwọn tó yí mi ká tó wà nínú ìgbèkùn àìsàn ìgbèkùn àìrọ́mọbí ìgbèkùn àìríṣẹ́ṣe ìgbèkùn àìrọ́nà gbégbà Ọlọ́run bá mi dá sí ọ̀ràn wọn Ọlọ́run bá mi tú wọn sílẹ̀ Ọlọ́run bá mi ṣàánú fún wọn Ọlọ́run jẹ́ kán rí àánú gbà ojú rere rẹ fi bẹ̀ wọ́n wò àánú rẹ fi bẹ̀ wọ́n wò ojú rere rẹ jẹ́ kó yí wọn ká àánú rẹ jẹ́ kó yí wọn ká bá mi yọ wọ́n nínú ìgbèkùn bá mi fa àánú gbà wọ́n ìwọ tí ó yọ Lọ́ọ̀tì jáde nínú ìgbèkùn Olúwa o bá mi yọ wọ́n jáde Jésù Olúwa wa àmín jẹ́ wá sọ fún Ọlọ́run Olúwa inú ìgbèkùn wo ni mo wà tí mo nílò olùrànlọ́wọ́ Olúwa olùrànlọ́wọ́ tó máa yọ mí jáde nínú ìgbèkùn gẹ́gẹ́ bí o ti gbé Ábúráhámù dìde láti yọ Lọ́ọ̀tì jáde nínú ìgbèkùn Olúwa gbé dìde sí mi gbé dìde sí ayé mi olùrànlọ́wọ́ tí mo nílò láti yọ mí nínú ìgbèkùn tí mo jì sí láti yọ mí nínú ọ̀fìn tí mo jì sí ẹ̀mí mi wá gbé jáde fún mi Olúwa gbé jáde fún mi Olúwa gbé dìde fún mi Olúwa gbé dìde fún mi bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa Ọlọ́run yóò yọ wá nínú ìgbèkùn kí ìgbèkùn tí a ti bára wa àbí èyí tó ń dúró dè wá ní ọjọ́ iwájú Ọlọ́run yóò kọjá lọ síbẹ̀ yóò parun lórúkọ Jésù Olúbùkọ́lá Ayako ní orúkọ mi tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere ìyá àwọn ọmọ rere ayé ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere lórí ètò Kò Sí Mìmì lénìí ni nígbà tí a sì máa pàdé ní ọjọ́ mìíràn ọjọ́ rere ní wọ́wọ́ tí o iná ò ní tọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ subscribe sórí YouTube channel wa Ọlọ́run á máa gbé yín sókè ó dàbọ̀.